Ẹ káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà, ẹ sì kú bójú ọjọ́ ṣe rí. Ìyáàfin Olúfúnmiláyọ̀ Adépégbà lèmi. Mo wá lénìí láti dá wa lẹ́kọ̀ọ́ lórí ìlànà ìgbéyàwó. Ìlànà kíní lórí ìgbéyàwó ni ìwádìí. Gbogbo ẹbí méjèèjì yóò jáde sí ìgboro ìlú láti ṣe ìwádìí ara wọn. Ẹbí ọkọ ni àtẹbí ìyàwó ni wọn yóò jáde sí ìgboro ìlú láti ṣe ìwádìí ara wọn nítorí pé kí ni ó pọn dandan. Ṣé wọ́n gbọ́dọ̀ mọ irú ẹni tọ́mọ wọn fẹ́ fẹ́? Ṣé olè ni? Ṣé jàǹdùkú ni? Ṣé apààyàn ni? Ṣé èèyàn gidi ni? Wọ́n gbọ́dọ̀ mọ̀. Ẹlẹ́ẹ̀kejì ni ìṣeun tàbí ìjọyìn. Èyí ni gbígbà tí obìnrin gbà láti fẹ́ ọkọ rẹ̀. Nígbà tí brother James bá ní Sister Mary ṣọ́ọ̀fẹ́ mi, tí Sister Mary dẹ̀ ní bẹ́ẹ̀ ni ń fẹ́ ọ níṣu lọ́kà. Ìṣeun àtijọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹta ni ìtọrọ. Àwọn ẹbí ọkọ yóò jí ní òwúrọ̀ kùtùkùtù. Wọn yóò gbé akèǹgbè ẹmu lọ́wọ́. Wọ́n lè tó 6. Wọn yóò lọ sí ìdílé ọmọbìnrin láti tọrọ rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn rẹ̀. Ìdí tó tẹ̀lé ni ìyá gbọ́ bàbá gbọ́. Nídẹ̀yìn tí àwọn tán bá ti tọrọ ọmọbìnrin yìí tán, ìyá ọmọbìnrin yóò fọwọ́ sí pé kó fẹ́ ọmọkùnrin náà. Ìyá ọmọkùnrin náà yóò fọwọ́ sí pé kó fẹ́ ọmọbìnrin náà. Wọn yóò gbà, wọn yóò gbọ́, wọn yóò gbà. Òun ni ìyá gbọ́ bàbá gbọ́. Ohun tó tẹ̀lé ni ìdána. Ìdána ni gbígbé ẹrù wá fún ìyàwó. Wọn yóò di ẹrù fún ìyàwó àtàwọn ẹbí rẹ̀. Kí wá ni àwọn ohun ìdána yìí? Àwọn ohun ìdána ni 40 iṣu, 40 obì, 40 orógbó, 40 atare, àpò iyọ̀ 2, ẹja ọsàn ńláńlá 2 tàbí jù bẹ́ẹ̀ lọ, ìgò ọtí 2, ìgò oyin 2, apẹ̀rẹ̀ èso ńlá 2. Wọn kò gbọdọ̀ fi ìbẹ́pẹ sí èèwọ̀ ní ìbẹ́pẹ nínú ẹrù ìyàwó. A kì í di ìbẹ́pẹ mọ́ ẹrù ìyàwó. Àpótí aṣọ ìyàwó, owó orí ìyàwó, owó àwọn ọmọ ilé, owó àwọn obìnrin ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn ohun tí ọkùnrin yìí yóò dì wá ní ohun ìdána nìyí. Ńdẹ̀yìn èyí ní ọjọ́ ìgbéyàwó. Lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ ìgbéyàwó, bàbá ìyàwó yóò lọ wádìí lọ́wọ́ babaláwo oníṣègùn bí ọjọ́ náà yóò ti rí. Ohun tí babaláwo bá ní kó ṣe ni yóò ṣe. Bó ṣe ètùtù ló yọ, wọn yóò ṣe. Babaláwo oníṣègùn ni yóò so ọkùnrin àti obìnrin pọ̀ láti di ọkọ àti ìyàwó láyé àtijọ́. Ẹ rántí o, ìgbéyàwó ìbílẹ̀ là ń kọ́. Ní ayé àtijọ́, babaláwo aláṣègùn ni ó máa ń so ọkùnrin àti obìnrin pọ̀ láti di ọkọ àti ìyàwó. Babaláwo yìí yóò wúre fún wọn. Ní ọjọ́ ìyàwó yìí, ọ̀pọ̀lọpọ̀ jíjẹ, ọ̀pọ̀lọpọ̀ mímu ni máa ń wáyé níbi ìgbéyàwó. Ijó, ìlù, orin kò sì gbẹ́yìn. Ní alẹ́ ni a ó mú ìyàwó lọ sílé ọkọ rẹ̀. Kí ìyàwó tó wọ ilé ọkọ rẹ̀, a ó bu omi tútù sí lẹ́sẹ̀ lẹ́nu ọ̀nà àbáwọlé kó tó wọlé. Lẹ́yìn èyí, a ó fún ní igbá kó fọ́. Bí ìyàwó yìí bá ti fọ́ igbá yìí, iye ọ̀nà tí igbá yìí bá fọ́ sí ni Yorùbá gbàgbọ́ pé yóò jẹ́ iye ọmọ tí yóò bí. Bóyá 100 ni o, bóyá 20 ni o, bóyá iye ọ̀nà tí igbá yìí bá fọ́ sí, ó lè jẹ́ 2, ó lè jù bẹ́ẹ̀ lọ. Iye ọ̀nà tí igbá yìí bá fọ́ sí ni Yorùbá gbàgbọ́ pé yóò jẹ́ iye ọmọ tí obìnrin yìí yóò bí fáwọn. Bẹ́ẹ̀ ni, lẹ́yìn eléyìí, ọkùnrin á mú ìyàwó ẹ̀ wọlé, yóò mọ ìyàwó ẹ̀. Kó tó mọ ìyàwó ẹ̀, yóò tẹ aṣọ funfun sórí ẹní. Bó bá mọ ìyàwó ẹ̀, ẹ̀jẹ̀ gbọ́dọ̀ wà ní ara aṣọ funfun ìyẹn. Èyí túmọ̀ sí pé ó bá ìyàwó ẹ̀ ńlé. Ìyàwó ẹ̀ ò tí ì ṣe ìṣekúṣe, kò tí ì bára rẹ̀ jẹ́ nígboro. Nígbà tí ọkọ bá rí eléyìí, yóò fi aṣọ yìí, yóò fi hàn gbogbo mọ̀lẹ́bí, inú wọn yóò dùn. Ọkọ yìí yóò wá gbé akèǹgbè ẹmu tó kún, yóò fi ránṣẹ́ sí ẹbí ìyàwó. Yóò gbé ilé ìṣáná tó kún, yóò fi ránṣẹ́ sí ẹbí ìyàwó. Èyí túmọ̀ sí wípé ó bá ìyàwó rẹ̀ nílé. Ìyàwó rẹ̀ kò ṣèrànù, kò ṣeṣekúṣe, kò lo ara rẹ̀ ní ìlòkulò. Ńdẹ̀yìn eléyìí wá ni oyún níní.
tí ọkùnrin bá ti mọ ìyàwó rẹ̀ tán, gbogbo ẹbí yóò wá fojú sọ́nà, wọn yóò máa retí kí ìyàwó finú ṣoyún. Bí